ẹ kú ojúmọ́ gbogbo ọmọ Yorùbá ni mo kí o mo sì kí ẹni tí kì í ṣe lédè Yorùbá tọ́lọ́run ní kó gbọ́ èdè Yorùbá. Iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí ó easy láti ṣe ṣùgbọ́n yóò lọ́yàn lára kọ́ ẹ́. Mo ti fún wa ní àṣírí ìtọ̀ urine ìtọ̀ ara wa mo ti fún wa rí, eléyìí ní part 2. Èyí tó bá ṣe ìwọ ló wúlò fún, kò wúlò fẹ́lòmíì. Ewé kan bẹ àwọn bàbá wa ń pè ní ewé àtoríhewú, àwọn ẹlòmíì ń pè ní àdàgbàhewú. Orúkọ rẹ̀ pọ̀ o, à ń pè ní ewé apààsà, à ń pè ní ewé ìmì èṣù. Ewé yìí ò ní agbára. Ewé yìí Ọlọ́run máa ń lò ní sábàbí káṣírí ọ̀tá ó tú, kí mọ́lẹ̀ èèyàn kó tàn. Ewé yìí ewé tó easy láti rí ni o, kódà níbi tó easy dé ọbẹ̀ lè já ní Ìdúmọ̀tà. Mo rántí ìgbà tí mo fi ń gbé Ìdúmọ̀tà, ẹlẹ́mi lè máa pèrè pé ń bo ni agboolé Àgòdògbá ní Ìdúmọ̀tà. Àwọn tó bá jọmọ Èkó ló lè mọ ibi tí mò ń wí yìí, ní ojú ọlọ́bùn. Agboolé Àgòdògbá ní ojú ọlọ́bùn nígbà mo fi ń gbé bẹ́ẹ̀. A máa lọ já ewé yìí ní ọjà kan bẹ wọ́n ń pè ní dumping, lẹ́gbẹ̀ẹ́ ẹgbẹ́ kan náà wọ́n jọ wà àti Pélé Wúrà. Tá a bá bọ́ sẹ́yìn Pélé Wúrà àbí dumping yẹn, a sọdá títì níbi under bridge. Ewé yìí wà ń bẹ dáadáa ó tó di pé ìjọba tún ṣe. Ewé yìí èsì ewé tó mú pálípálí bí àṣà àwọn èèyàn mi ní Kútọ́nù, wọn ní kò sọnù pálípálí. Lọ́ọ́ sí oògùn yìí, ó dà gẹ́gẹ́ bí antibiotic. Kí ló wí? Antibiotic. Já ewé yìí mìnìmìnì. Ìtọ̀tọ̀ láàárọ̀ kùtù wáì tọ̀ síbi kan fi ilẹ̀, o lè lọ kírun, o lè lọ ṣọ́ọ̀ṣì, ṣáde mọ́lẹ̀ ń bẹ. Ó ti tọ́jú pàfúmù back to sender. Ẹ̀gbọ́n táwọn wí fún yín, back to sender ní ńlá dàá sí kó tó jáde lọ kírun rẹ̀. Ó wá lọ já ìwé yìí. Bàbá wa rí já ṣáàlì lọ́ọ́ rà tútù rẹ̀ wá ní àìlò gbígbẹ rẹ̀ torí oró tí ó yọ lára rẹ̀ la nídìí. Bó ṣe ń tú yẹn tó bá jẹ́ pọ̀ bá rí ni tú tìdítìdí gbọ́n yẹ̀pẹ̀ ara ẹ̀ nù kì í bọnú ìtọ̀ yìí. Ó wá gbó dáadáa. Àṣírí leléyìí àwọn bàbá wa sábà fẹ́ sọ̀dí abájọ fún yàn, ṣùgbọ́n àìdúbà àfògùn sínú kú sàárà leléyìí ẹ lọ́ọ́ lò ó. Ìwé àwọn ilẹ̀ kàkàkà tí wọ́n ń kà yín tẹ́ fi náwó òdìdìrìn. Èèbó gbọ́n jù wá lọ. Èèbó kó ewé wa, wọ́n ó kó egbò wa, wọ́n ó kó lọ ọ̀dọ̀ wọn ní China, wọ́n wá fi ṣògùn, wọ́n wá kó wádọ̀ wa, wọ́n ti fi sínú ke, wọ́n ti ṣe gbogbo ẹ̀ dáadáa. Wọ́n wá ní àrùn yín lọ ìlú èbó ẹ̀rọ̀kọ̀ ọ̀yẹ́ máa kiri oògùn yìí. Ẹ̀yin náà ni wọ́n tún ní ẹ̀ máa kiri ẹ̀ kí. Ẹ̀yin tẹ́lẹ̀ yín ò pé ẹ̀yin rẹ̀ èbó kankan máa wá kiri oògùn rẹ̀ níbí yìí. Oògùn yìí ó ṣiṣẹ́ fún ara, inú ẹ̀jẹ̀ ń ṣiṣẹ́ fún. Tẹ́ ẹ bá ń lò ó ginseng ni wọ́n ṣe wọ́n. Ẹ̀kọ́ bàbá ẹnìkan jẹ́ ginseng
bòde Cameroon ọba egbò tí ń wí egbò ginseng ọ̀pọ̀ ní ilẹ̀ China egbò mani ṣùgbọ́n tẹ́nìkan bá ń wa egbò lọ́dọ̀ wa láfíríkà ológun ni ìlérí yín ò fi pé mọ́ èbó kó ewé àtẹ̀gbò yín lọ wọ́n lọ fi ṣògùn á kó wa wọ́n lẹ́yìn náà ní ẹ̀ tó máa bá wọn kiri ẹ̀ wọ́n wá parọ́ rẹpẹtẹ fún yín all the director all the diploma all lọ America all lọ London all lọ Canada all lọ ó ti lọ tó bá pàdé àwọn tí wọ́n ń kiri oògùn yẹn ní dáko oògùn ọ̀hún bàtà lómi ìbúmọ́ wọ́n rọ́ ọkọ̀ lẹ́kọ̀ọ́ wọ́n máa lọ dúró ẹ̀dá pẹ̀sán owó ọkọ̀ àwọn òróró fún wọn ẹgẹrí yín ó pé oògùn òbílẹ̀ wa ó yàtọ̀ sí ẹ̀sìn ìbílẹ̀ kò papọ̀ ẹ̀sìn tó wù ọ́ ní kò sìn wọ́n lọ́mọ Ọlọ́run tó pè rẹ Ọlọ́run ló léwé òun ló sì lè gbò fáǹfààní wa ni tí bàbá rẹ̀ bá jẹ́ babaláwo jókòó tí ìkọ́ kọ́gbọ́n ọwọ́ rẹ̀ bí bàbá rẹ̀ bá jẹ́ kérúbù jókòó tí ìkọ́ kọ́gbọ́n ọ̀nù rẹ̀ torí ọjọ́ iwájú èyí tó bá wúlò fún ọ ṣe é ẹyẹ náwó dìdìrìn kì í mọ́ ẹjá kó láàrin wọn ọgbọ́n táwọn yìí ìtọ̀tọ̀ọ̀tọ̀ ń dájí sínú òkè kan ìké tó fẹ́ bò ó wá ra perfume back to sender àti rà kalẹ̀ tó sí o lè ra ewé yìí tútù rẹ̀ ṣùgbọ́n kéèyàn já lórí ọ̀fẹ́ jù ẹ̀gbọ́n dáwì olóore ọ̀fẹ́ gbọ́n yẹ̀pẹ̀ dí egbò rẹ̀ ọ̀yà kó sínú ìtọ̀ ọ̀yà gbó dáadáa bàbá ti gbó tán ó wá yọ gbogbo pátíkù inú ẹ̀ sákìtì inú ẹ̀ là á pè ní pátíkù ó yọ gbogbo ẹ̀rún ewé yẹn ó yọ kú mẹ́ ọ̀yà kó kalẹ̀ èyí tó kó kalẹ̀ yẹn náà wéṣítì oògùn ni o orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà nítorí àwọn tí máa jí fídíò wa gé ẹ̀jẹ̀ ń fẹ́ kọ́ mi sí ọ wá ṣe é dáadáa ọ wá lọ wá pàfúmù tó bá lóorun dáadáa bíi 6 flower jàn mọ́ tó o bá láìkì 6 flower pẹ̀fúmù tó o bá lò tó bá wù ọ́ sáti tu dà á sí ọ̀yá ọ̀rọ̀ padà sínú ibi kankan ọmọ ìyá mi ògùn dé Ọlọ́run lọ́ba alágbára tó lágbára lórí ẹ̀mí gbogbo wa Ọlọ́run ló lè pé òun ló lè pé hò tí ọ̀sẹ́ni tí ó bí mo fi búra lé lórí tó o bá ń lo iṣẹ́ yìí ó dúpẹ́ fọlọ́run báwọn tilẹ̀kùn tó wọ́n bá tilẹ̀kùn ajé rẹ̀ yóò ṣí tí wọ́n bá ń kórìíra rẹ̀ tó o bá lò ayé ọgbà tiẹ̀ má lọ ìyàkọ rẹ̀ burú sọmọ pé ẹ lọ ilé ọdún agboolé tẹ̀sí lọ àwọn jẹ̀ǹgbẹ̀ tí èlé wọn pọ̀ mẹ́ gbìyànjú sẹ́yìn kò lò bọ̀dá rẹ̀ tó bá dé láti ìlú èbó kìí tí ẹ fẹ́ gbé kọ́ọ̀lù rẹ̀ kìí tí ẹ fẹ́ gbá aago rẹ̀ lò sẹ́yìn òyọ́nú atúndè tipátipá ni owó kìlọ̀ náà lọ́dà wò ẹ bà bẹ́ẹ̀ a máa pa àṣà sí ara ṣùgbọ́n tó o bá ṣiṣẹ́ ìtàn o má gbé sẹ́gbẹ̀ẹ́ àwọn àjò mi tó ń lò ó lè bàjẹ́ ọ̀gbọ́ yóò ba àjò mi tó bá gbé sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò bàjẹ́ o ó dáa gan ni torí ẹ̀yin tẹ́ tajà ọdún kẹ́ ẹ lè ta ẹ̀bùn rẹ o látọwọ́ Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà mo ní ọ̀nà táwọn bàbá wa gbà lo dúkìá ara wa ọ̀pọ̀ má gèrí olórí má gèrí òkú ló dá àsìkí tọ́lọ́ fún ọkọ̀ lò ó
má lo ajé wàràwàrà bí a bá lajé wàràwàrà yọ kanjú kú ọgbádùn mi ẹ lọ sí èyí ni ẹ̀bùn ọdún fún gbogbo ẹ̀yin èèyàn ń bẹ́ ń kùn yín tó fún yín ilé jẹ́ part 2 ọ̀nà tá a gbà lo ìtọ̀dí wa ìgbọ̀nsẹ̀ ń bọ̀ wá bí ìyẹn òun náà wúlò ìgbọ̀nsẹ̀ tá a máa gbọ̀nsẹ̀ dànù ń bọ̀ ń kọ́ yín lóhùn náà ẹ má gbàgbé pé pátíkù rẹ̀ sákìtì tá a yọ kúrò nínú kinní yìí àti kó sẹ́gbẹ́ kan sẹ́mọ̀ bẹ́ẹ̀ ọyẹ ẹ̀sà ẹjọ́ gbẹ ẹ ti sa ó ti gbẹ ọyá lọ kúnná lọ́múlọ́mú fi ọṣẹ èyíkéyìí kó máa wẹ̀ tó bá fẹ́ máa wẹ̀ rí i pé omi tó lọ́wọ́ọ́rọ́ òun ni kò máa fi wẹ̀ wò mí àtúndì ẹ̀yọ́nú tó dáa ni ìwọ nìkan lọ wá lè lò àwọn ọmọ rẹ ò lè lò ọkọ rẹ ò lè lò kò ní ṣe fún un orí kan nílò Ìkòròdú ni mò ń gbé o ní Báyékù wọ́n mọ́tò Báyékù Ìkòròdú garage kò ní wọ́n lọ Báyékù wọ́n sọ fún ní mọ́tò pé Emily bus stop ni wọ́n ti bọ́lẹ̀ o Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà Emily bus stop Emily street number 50 lẹ́gbẹ̀ẹ́ ilé lọ́ọ̀yà mú nọ́mbà yìí ọ̀dọ̀ +23480 3298 3298 +23480 3298 3298 hotline mi ni mo sọ fún ọ yìí tó bá ti pè é dàrẹ́tì tí ọ lọ mo sí Nàìjíríà ni pè mí lórí WhatsApp ẹ̀ wọ́n dáhùn gbà kan sí +23481 33 155 111 +23480 81 33 155 111 nọ́mbà méjèèjì ti Nàìjíríà ni tó bá ti pè tí ọ lọ ẹ̀sìn lórílẹ̀‐èdè Nàìjíríà ni ṣùgbọ́n ti 3298 ẹ rí pé bá mi sọ̀rọ̀ lórí WhatsApp ẹ̀ ṣùgbọ́n ìbásọ̀rọ̀ tó bá mi sọ̀rọ̀ ó ní má jẹ̀mú o ó fẹ́ béèrè àkọsẹ̀jáyé rẹ ni ìtọ́jú ara ní lánàá ewé àtegbò ni kàn sí wa èyí tí ẹ bá gbé wá tá a bá ní mọ̀ ń parí aṣọ tó bá jẹ́ pé tó lóyìnbó bá ní aṣọ fún pé ilé ìbò ló lélẹ́yìí ìlànà ilé ìbò ni àwọn oníwìwì kú yìí fún yín bọ́rọ̀ sí jẹ́gẹ́lẹ́ lẹ́ẹ̀sì bá tá a bá ti wá sóòótọ́ ọ̀rọ̀ fún ọ tó ọ̀bá gbọ́ mọ́ ó kù sọ́wọ́ rẹ̀ ó kù sí ọwọ́ rẹ̀ ẹ fẹ́ fi DHL gbé ni ẹ fẹ́ fi ọkọ̀ gbé ni káwọn ẹbí yẹn ọba yín gbà kò sí èyí tí ọ̀rọ̀ rùn tí ẹ bá pè mí tí n bá ti gbé kọ́ọ̀lù yẹn ẹ má bínú mo máa ń bí sí díẹ̀ ẹ dákun ẹ má bínú ìyẹn bẹ́ẹ̀ nọ́mbà orílẹ̀-èdè Benin ẹ jẹ́ kí n fún yín +23481 oh no ẹ má bínú +229 54 65 1928 nọ́mbà Benin kanu +229 54 65 1928 ẹjọ fún yín lọ́kàn sí +229 54 65 1929 +229 54 65 1929 dígà kan ni mò ń gbé ní orílẹ̀-èdè Benin ọ̀ ń bọ̀ alátàjàṣẹ́ ni wọ́n mọ́tò ti ń lọ tọpá kò ní wọ́n bọ́lẹ̀ ní dígà kan níwájú Túndé Motors ibi títí ń ta mọ́tò bó ṣe bọ́lẹ̀ níbi títí ń ta mọ́tò yìí pàfẹ́ kan jáde wá látara ibi títí ń ta mọ́tò kọjú mọ́ pàfẹ́ náà gbé bí ẹsẹ̀ bàtà mẹ́fà Premier Fadwat ìyàbẹ̀ ìyànà àkọ́kọ́ lápá ọ̀tún ọba ti wọbẹ̀ máa lọ Trudua tó lọ yìí má gbèjú bí ẹsẹ̀ bàtà méjì lọ ìtaàsì kan ó kọjú mọ́ ẹ ìtaàsì náà ó rí ìyànà kan ní Agosh yàsí Agosh tó yàsí gbé bí ẹsẹ̀ bàtà márùn ó rí mọ́tò kan níwájú ọ̀ǹtògbó kan mọ́tò tó rí
hàn tó gbó tó wà níwájú ẹ̀ ìyàbẹ̀ fúláàtì mi lọ́wọ́ àmbẹ́ yọ̀yẹ̀ wa kò ní yẹ̀ lẹ́ o ọdún ọ̀yàbò ànígbélé ká góńgó o ilé ọdún lẹ́ ń lọ yìí ẹ̀sẹ̀ nù ń jẹ́jẹ́ o ẹ̀mẹ̀rin tẹ́ máa tójọ́ fún un wọ́n fẹ́ wádìí iṣẹ́ tó ń ṣe wọ́n fẹ́ mọ̀ bó ṣe ń jèrè wọ́n fẹ́ mọ̀ bó ṣe ń tà tó wá sọ́ra mo rú ẹni tó ń bá jáde lọ ilé alájò má jẹ́ wọn ó lò ọ́ o jẹ́ kó rírì ó pé ṣùmọ́rú kọ́ọ̀lù tẹ́ máa gbé àfọ̀ṣẹ́ ni wọ́n tó ń ṣe níṣìí o ni wọ́n fi ń pẹ̀yìn tẹ́ wà nílò èbó o ègérí yín ó pé ẹni tí a bàbá yín kọ́lé ẹ̀rí dáadáa ẹni tí a bàbá yín rẹlẹ̀ ẹ̀rí dáadáa o ẹ bọ̀dá mi ni àǹtí mi ni irá o ó lè jẹ́ pé òun ni ó jẹ́ adógun fún ọ tí ó dòńdò kọ́ jẹ́ ọ lérè ọlọ́run gbà wá lọ́wọ́ àwọn àfíàjẹmáfíàyó tí fúnni lóko di ọ̀pẹ̀rọ ayé ò ní gbé dààmú lé wa lọ́wọ́ o àmín whatsapp group mi mo ní private mo dẹ̀ ní public àwọn ètò tá a ti ṣe kọjá o fẹ́ máa béèrè lórí ẹ̀ àbá ti fa àwọn sẹ́kàn lẹ́kọ̀ọ́ yí ọ tó bá join private group yìí yọ máa yí ọ dáadáa mẹ́ kódà iṣẹ́ mi ta àti ìfilẹ̀ tó bá béèrè àfọ̀n má béèrè àfọ̀ṣẹ́ lọ́wọ́ mi ọ̀dọ̀ àwọn aláfọ̀ṣẹ́ ni ọ lọ ọ̀dọ̀ àwọn olóòkà àlùwò gbàbẹ̀ lọ àwọn olóògùn owó gbàbẹ̀ lọ èmi ò ní gbogbo yẹn lọ́dọ̀ ní ewé arẹmọ lèmi já ọ̀ngbọ́n iṣẹ́ mi ò lọ déédéé ni ìdíwọ́ kan ni ọ̀fà ara ni àìróorun sùn ni àlákàlà ni àìróyún ní àìrí fẹ́rakù ni ọkùnrin ò ṣe déédéé ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn ohun táwa wà fún nìyẹn ṣùgbọ́n mo fẹ́ lówó òjijì wọ́n ní bá gbé kíní kan síbi kan ìmọ̀ àkówó mẹ́ irọ́ ni irọ́ ni irọ́ ni àwa ò kó oògùn náà wé wọ́n bí wa sínú oògùn ni àwa náà sì tún rìn bẹ́ẹ̀ ẹ bá ti gbé kalẹ̀ wọ́n máa fi báàgì gbé irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ẹni tí wọ́n ní kí o gẹ́rì rẹ̀ náà máa fẹ́ lówó àwa lọ gẹ́rì òkú kẹta ọlọ́pàá bá tẹ ẹ̀wọ̀n tó wọ̀ yóò ju ẹ̀wọ̀n gan lọ wá iṣẹ́ ṣe ṣiṣẹ́ eré ọwọ́ ni ẹsẹ̀ ẹ má sáré ẹ̀jẹ̀ èmi wí o táni ká bá parọ́ kan fún wọn pé kíní kan ń ralé ń kọ́lé àyànmọ́ ni kádàrá òun gbogbo lọ́wọ́ orí ẹ bèrè iṣẹ́ tí ń ṣe o ẹ bèrè iṣẹ́ tí ń ṣe o ẹ gbọ́ mi yé ẹni tí wọ́n ní rọkọ̀lọ́kọ̀ ń kọ́lé mọ́lé ẹ bèrè iṣẹ́ tí ń ṣe kó má bàa jẹ̀bi ìṣẹ̀dá gbogbo sẹ́tẹ̀ mi ń filẹ̀ torí kọ wádọ̀ mi káyé sáré kámọ́ ni ọ̀gbọ́ kò sì jẹ́nu tó bá ń pè mí látijọ́ ìbọn yà ń gbá aago rẹ ẹ má bínú èmi náà kọ èrò lọ́pọ̀ tí ń bá ládùn pẹ̀lú rẹ tí ń tí fùfílẹ̀ pé nọ́mbà mi ẹ dákun ẹ má bínú ẹ dákun ẹ má bínú ẹ má bínú orúkọ mi lẹ́ẹ̀kan sí Lukman ọmọ Àyẹ́dáre ọmọ ọdún àgbà ẹ gbọ́ báyìí ọlọ́run yọ fààyè gbà wá o àní tójú lẹ̀ mọ́lẹ̀ o yọ yẹ wá o yọ yẹ wá o yọ yẹ wá o tẹ́nìkan bá ní ọmọ ọdún àgbà lòun tẹ́ ẹ gbọ́ Lukman ọmọ Àyẹ́dáre tẹ́ ẹ sì pè àwọn nọ́mbà mi tí ò ríngì lára rẹ̀ kì í ṣèmi ẹ wọ ẹ̀kẹ́ mi ẹ rí bí mo ti kọ́ ṣe rí ẹ rí bí mo ṣe wà jẹ́ńkẹ́lẹ́ nì bí bàbá mi náà ṣe wà jẹ́ńkẹ́lẹ́ nì kó tó lọ sọ́run ẹ yẹ wá o mo kí gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fò tọ́nu jáwé gbogbo ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ̀ ń fò tọ́nu wàgbò irun orí àwọn kan lẹ̀ ń gé èyí kan náà ṣe àwọn kan òun lẹ̀ ń gẹ̀ kí ni irun orí tẹ̀ ń gé òun lè wé tẹ̀ ń já èyí kan náà ṣẹ̀ tẹ̀ ń gé òun ni egbò tẹ̀ ń wà egbò ní kọjú jàdà wá o ewé ò ní kọjú jàdà wá o á dára fún wa o ayé mojúbà o yọ yẹ wá o kò ní yẹ lẹ fún wa pé aago mi yẹn sì dọ̀ lóhùn gbogbo ẹ̀yin èèyàn mi ní French country mo wà ní orílẹ̀-èdè Benin di
jẹun wo déètì òní jẹun wo òní yìí ní December 21 ọjọ́ kọkànlélógún tó bá ti di ọjọ́ Sunday rẹ̀ ẹ má pa aago mi Sunday tá a mọ́ lọ́ọ̀kan yìí ẹ má pa aago mi èyí ti kú lórílẹ̀‐èdè Benin èmi ni ó ti máa lọ jẹ oúnjẹ Nàìjíríà mi oúnjẹ elépo làwọn á jẹ oúnjẹ olóróró ni wọ́n jẹ ń Benin yọ yẹ wá o kò ní yẹ ẹ lẹ ń ta fẹ́ lọ lọ́wọ́ òsì Ọlọ́run ní ṣe tó tá wa ọdún ọ̀yàbò fún gbogbo wa o ire kàbìtì ìwọ tó bá fẹ́ join private group owó ló fi wọbẹ̀ 5,000 ni ó sì máa san 5,000 lóṣù tágbára rẹ̀ bá gbé ní o yẹ wá o kò ní yẹ ẹ lẹ ire kàbìtì.